Yeah, ẹ kúrò lẹ́mẹ̀ o. Ìpàdé ṣe lálẹ́ wa. Ẹ kú ètò. Yeah, èmi ṣe join yín sí yín ni. Ibi tí mo bá ni ẹnìkan tó ń sọ pé ẹnìkan ń jẹ́ Bùnmi ní Benin Republic. Ó wá ní òun ń ṣọmọ Yorùbá. Ẹ̀mí mọ bí àmì mo sì gbọ́ngbà yẹn. Ní Ẹdó òkè Ẹdó Nàìjíríà. Ó wá lóun ṣe jù òkè. Now, ntẹ́ni wá bá wọlé tí wá kọ́mẹ̀ntì mo kọ́ ń bẹ̀ yẹn. Mo ní kí lorúkọ Yorùbá gan-an. Torí gbogbo ohun tí à ń pè lórúkọ yẹn àpèjẹ lásán ni. Olúwabùnmi ìyẹn ń ṣorúkọ. Olúwadámiláre orúkọ kọ́. Olúwa ṣe kíní kan orúkọ. Nítorí wọ́n máa ń pè lórúkọ kò gbọ́dọ̀ lè sọ ìtumọ̀ ẹ̀. Fún àpẹẹrẹ, máa mú kíní kan wá Ògún orúkọ ni Ògún jẹ́ Ògún orúkọ ni. Torí kò sí ẹni tó lè sọ pé ìtumọ̀ Ògún rè. Ọya mo ń bọ̀ ẹ bá mọ̀ túmọ̀ kó sọ túmọ̀ ẹ̀. Àti gbogbo ohun tó ń pè lórúkọ tá à ń jẹ́ ilẹ̀ Yorùbá presently kò ń ṣe orúkọ àpèjẹ ni alàjẹ́ ni. Torí ó ti ní ìtumọ̀ pé Olúwa ló bùn mi níwọ. Sorúkọ ẹ̀ wá nìyẹn. Olúwadámiláre orúkọ kọ́ nìyẹn. Olúwadámiláre orúkọ kọ́. Olúwa ṣe mí lóore orúkọ kọ́. Ògún ṣe mí lóore orúkọ kọ́. Ògún bùn mi, Ọ̀ṣun fún mi kò ń ṣe orúkọ. Yorùbá ti sọ orúkọ nù tipẹ́tipẹ́. Bá ṣe máa trace orúkọ Yorùbá padà ló yẹ kó jẹ́ priority wa. But priority àwa tá à ń pè ní Yorùbá lénìí òòṣà la fẹ́ gbé lárugẹ kò ń ṣe orúkọ wa. Mo ń bọ̀ ẹ jẹ́ sáré lánàá ẹ fún mi ní 1 minute. Mo sọ ọ̀kan lánàá mo ní ẹ wò ń sìn tí èèyàn bá jẹ́ professor Yorùbá nílẹ̀ Yorùbá wa ń bí o. Ẹ lọ wò dáadáa babaláwo ló máa ṣe níṣẹ́. Tí wọ́n bá gba professorship babaláwo ni òòṣà ni máa fi gbé lárugẹ. Professor dé wà láwọn languages míì tó jẹ́ pé wọ́n fi ń ṣe nǹkan ribiribi sílẹ̀ wọn. Bó professor tí wà lẹ̀ Yorùbá kí ni value wọn fún lọ kàwé. Mr. Ifáfẹ́mi ẹni sùúrù. Ṣé bá ń dá alẹ́ kọ́ ni èwo ni kó máa ká ẹ lára báyìí ó tọ́ là ń sọ náà. Èyí tó bá rí bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀. Ìwòye sí tèmi lèmi ń sọ. Mi fẹ́ dá ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu ní sọ. Ẹ má bínú sá. Àkọ́kọ́ ni pé tá a bá ń sọ̀rọ̀ nípa orúkọ Yorùbá ní ìdí mẹ́wàá tí wọ́n fi ń sọ orúkọ tó dẹ̀ ní ìtumọ̀. Kò sórúkọ Yorùbá kan tí ò ní ìtumọ̀. Àkọ́kọ́ ni pé irú Ògún tẹ́ ẹ sọ yẹn ìyí tí wọ́n ń pè ní Ògún gangan òun náà kì í ṣe orúkọ Ògún gangan nìyẹn. Dèdè pé Ògún ló mọ ojú irin yín bẹ̀ yẹn so ni wọ́n ṣe ń pe Ògún yẹn ní ìtumọ̀ Ògún ní iron. Irọ́ òyìnbó lẹ̀ ń sọ yẹn náà. Ẹni sùúrù. God of iron náà God of iron. Ẹni sùúrù. Tá bá ní irin yẹn kí là ń kọ́kọ́ ń pe irin kírin tó máa jẹ́ irin òun lògún. So ẹni sùúrù. Bẹ́ẹ̀ kẹ́ láǹdì ni. Yàrá mi nìyẹn torí pé kó tó di pé in tó kọ́kọ́ níyì jù nílẹ̀ Yorùbá tó gbayì jù òun ni irin tá ń pè ní Ògún torí pé a ti lo Ògún a ti ná Ògún bí owó rí kó tó di pé gbogbo nǹkan dà dáadáa. Now kí la fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé statement pé orúkọ ò nítumọ̀ nílẹ̀ Yorùbá no. Irọ́ ẹ ṣì mí gbọ́ ohun tí mo sọ kọ́ nìyẹn. Ẹ máa gbọ́ sà tí wọ́n bá bí ìbejì l'Amẹ́ríkà ṣé Táyé Kẹ́hìndé náà ń pè wọ́n. Báwa ṣe ń bí ìbejì nílẹ̀ Yorùbá náà ṣà ń bí ìbejì l'Amẹ́ríkà náà ṣé Táyé Kẹ́hìndé náà ń pè wọ́n. Àwa nìkan la ní ká sọmọ ní Táyé ká sọmọ ní Kẹ́hìndé nínú orúkọ ilẹ̀ Yorùbá ni so tó dẹ̀ jẹ́ pé kò sí nǹkan kan tó distribute
Oye, so a ní orúkọ gẹ́gẹ́ bí ìdánimọ̀ èèyàn, a ní orúkọ gẹ́gẹ́ bí ìtàn ìbí, orúkọ ìtàn ìbí wà. Oye bẹ́yẹn, a ní orúkọ gẹ́gẹ́ bí àdúrà, orúkọ àdúrà ní tẹ́yìn sọ pé Olúwa ṣe kíní kan yẹn. Àwọn Yorùbá lórúkọ gẹ́gẹ́ bí àyànmọ́. Oye, so wọ́n ní orúkọ gẹ́gẹ́ bí ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀mí. Wọ́n ní orúkọ tí ó mọ túmọ̀ oríṣi orúkọ míì. Wọ́n ní orúkọ àbíkú, a ní orúkọ ẹ̀yìn, a ní orúkọ oríkì. Oye, a ní orúkọ gẹ́gẹ́ bí àṣẹ tá a fi pàṣẹ sínú ayé ọmọ yẹn. So a dẹ̀ ní orúkọ gẹ́gẹ́ bí ìbẹ̀bẹ̀ bí ká sọ dúró sinmí. Orúkọ a máa túmọ̀ kí ni tó ń ṣẹlẹ̀ sí àwọn òbí yẹn kọ́mọ yẹn tó dé. ó ń kò ń ṣe orúkọ nìyẹn náà. Okay. Wọ́n á sọ ọmọ yẹn ní dúró jayé. Adélájà. Oye, Adélájà. Yorùbá ló ní kí wọ́n kọ́ sọmọ ní Ọláńṣílé. So gbogbo orúkọ yìí Yorùbá nìkan ló ní irú àwọn orúkọ yìí nínú ayé. Oye, ká sọmọ lórúkọ ní dèdè tó ń ṣẹlẹ̀ lásìkò tó ń ṣẹlẹ̀ lásìkò tọmọdé sí ká sọmọ lórúkọ ẹ̀. Ó túmọ̀ sí wípé mo ń bọ̀ ẹ má bínú o. Ó túmọ̀ sí wípé ibi tá a bá bára wa la fi ń sọ orúkọ. Ṣàpápè jẹ́ nìyẹn. Ẹ̀hún náà ni òun lè ń sọ yìí tù mí nínú. Ìyábọ̀dé. Tẹ́ bá tún ní ibi tá a bá bára wa yẹn ẹni sùúrù. Tẹ́ bá ní ibi tá a bá bára wa. A sọ pé orúkọ máa ń sọ̀rọ̀ ìran tó bá jẹ́ pé Ògún ni wọ́n ń ṣe nílé wọn táwọn á ń sọmọ ní Ògúndélé wọn ò ṣe sọ. Ògúndélé tí wọ́n sọmọ yẹn ni pé gbogbo ọmọ tó bá ń jògúndélé ẹnìkan ò ní bí léèrè wípé òrìṣà wo ni ó pilẹ̀ ilé wọn kí làṣẹ́sítọ́ọ̀sì òrìṣà ilé wọn wọ́n á ti mọ̀ pé Ògún ni. Ẹni tí mò ń sọ náà nìyẹn. Wọ́n ti mọ̀ pé ẹni sùúrù wọ́n ti mọ̀ pé Ifá ni wọ́n ṣe ń lé wọn. Yorùbá kì í kàn sọ orúkọ anyhow wọ́n máa sọ orúkọ tó lè tán mọ́ ìran. Gẹ́ẹ̀tì tí mò ń sọ yóò dà pé gẹ́ẹ̀tì mi o. Tẹ́ ẹ bá ń sọ pé ká máa wá òríjínà orúkọ. Ẹ ti gẹ́ẹ̀tì ibi tí mò ń lọ. Ibi tí ó ká lọ iṣẹ́ tọ̀ gangan nìyẹn. Ẹ máa gbọ́ bàbá wa Ustaz ẹ jẹ́ kí tọ́pìkì wa gangan òun ni pé kí ni ṣé ọ̀ranyàn ni ká sọ orúkọ Islam ẹ̀yin jẹ́ Ustazjamiu. Ẹ ṣeun. Ẹ̀yin àti Fúlàní àtàwùsà àti Yíbò ẹni sùúrù tí Jamiu mẹ́rin bá jọ dúró báyìí ìkan jẹ́ Haúsá ìkan jẹ́ Yorùbá ìkan jẹ́ Fúlàní ìkan jẹ́ Yíbò ìkan jẹ́ Yìnbó ìkan jẹ́ Tápà ìkan jẹ́ China gbogbo wọn dẹ̀jọ́ ń jẹ́ Jamiu. Kí la fẹ́ fi ṣàdáyanrí wọn pé eléyìí ni Yorùbá eléyìí ni Tápà eléyìí láwùsá eléyìí ni gbogbo wọn náà dẹ̀ gbọ́ Yorùbá ètò láyé gbogbo wọn dẹ̀ gbọ́ Yorùbá. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká interject. Wọ́n dẹ̀ gbọ́ Yorùbá wọ́n jọ ń sọ èdè kan náà ni kí ni a máa fi dá wọn mọ̀ kí ni tó ṣe kí ló fà á tá a fi gbọ́dọ̀ jẹ́ orúkọ Islam nígbà tá a bá jẹ́ mùsùlùmí. Ẹ ṣeun ṣe rí dandan kọ́ ni kò sí tó ń pè lórúkọ Islam kí yẹn kọ́ dúró kò sí tó ń pè ní orúkọ Islam torí pé gbogbo àwọn orúkọ ẹni wọ́n ti ń jẹ́ nígbà tí wọ́n ṣe ń bọ òrìṣà so kò sí tó ń pè lórúkọ Islam orúkọ Lárúbáwá ni orúkọ Islam kọ́ mo wá ń bọ̀ Ọlọ́run wá sọ nínú àyà kan nínú Kùránì pé ẹ sọ ọmọ yín lórúkọ tó jẹ́ pé ìtumọ̀ ẹ̀ kò ní jẹ́ ìbànújẹ́ fún tó bá dọjọ́ alẹ́ àfi tó bá dàgbà bá ẹ wá orúkọ tó dáa nínú àwọn apẹlẹ nínú àwọn oríkèé orúkọ Ọlọ́run ẹ fi sọ ọmọ ìyẹn ló bí kí Yorùbá náà máa sọ orúkọ ọmọ ní Olúwa ṣe kinní kan Olúwa ṣe kinní kan. Mo ń bọ̀ a máa lọ jìnnà ṣe à pé ok. Bàbá wa Fáyẹmí ara yín ò gbà ẹ ní sùúrù padà bí wọ́n bèrè. Ẹ jẹ́ kí Fáyẹmí sọ̀rọ̀ náà ọlọ́run tó fẹ́ sọ ni ẹ já wo contribution tí wọ́n náà. wọ́n rán ilé tí ni pé orúkọ àmútọ̀ àgbọ̀yìn òkìní ẹ̀ kò. Now èmi ti gbọ́ wọn now kí la fẹ́ ọ̀rọ̀ tẹ sọ́ọ̀sìn wípé torí pé Lárúbáwá tí Kùránì sọ ni Yorùbá ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé
ó yẹ káwọn náà ó máa sọ no wrong èdè lárúbáwá fún rẹ̀ tá a bá ń sọ̀rọ̀ èdè lárúbáwá àti èdè yorùbá ju èdè lárúbáwá lọ nínú ayé kí ló fà á ni pé èdè yorùbá wọ́n ti ń sọ èdè yorùbá according to archaeological evidence ó ti more than 20,000 years gbogbo ìtàn ádámọ̀ éfà nǹkan kò wọ 6,000 years Ustazjamiu. ẹ jọ bó lẹ́yìn tí wàá gbọ́ tán yẹn tó òyìnbó ló kọ̀ tán fún wa o ṣé bẹ́ẹ̀ yín náà pé òyìnbó ló kọ̀ tán fún wa bó lẹ́yìn tí wàá rí tàn tẹ́ gbé wá yẹn òyìnbó ló kọ̀ tán yorùbá ò ní tàn kan tó dé. ẹni sùúrù à ń sọ̀rọ̀ archaeological evidence. níbo lẹ ti rí yẹn ta ló kọ archaeological evidence fún wa. of course ìbá archaeologist lè ní. archaeological evidence ń sọ̀rọ̀ ìbolo. kí ló ń gbọ́dọ̀ archaeological evidence sẹ́ẹ̀lì ní béèrè lọ́wọ́ yín. ẹni sùúrù ká máa ṣe ní kọ̀ọ̀kan sà. èdè yorùbá wọ́n yọ látara proto naija ni. ta ló kọ yẹn fún wa bó láti discover yẹn. wọ́n yọ látara Aramaic ni. ta ló kọ fún wa lèmi ń béèrè ṣé odùfá ló gbé wá ni àbáwọn bàbá wa ló kọ àbóyìnbó. ẹ̀ẹ́dẹ̀ ní sùúrù. ok. ẹ̀kọ́ la fẹ́ jẹ́ mi báyìí. gbogbo ẹ̀ la máa yanjú. mo ń gbọ́ yín o. èdè lárúbáwá látara Aramaic wọ́n wá yọ èdè yorùbá látara proto naija nínú ancient history proto naija dẹ̀ jìnnà sí Aramaic ẹ mọye èdè tí kó tó ká Aramaic ẹ mọye èdè tí wọ́n yọ Aramaic lára ẹ̀ ni. Aramaic kọ́ ló bí Arabic o. náà fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé ẹ má kọ́kọ́ kó pọ̀ ná yorùbá ti ń jẹ́ yorùbá ti ń sọmọ lórúkọ yorùbá ti ń gbáyé yorùbá ti nítumọ̀ kó tó di pé lárúbáwá kọ́ ló kọ́ wa ní èdè o lárúbáwá dẹ̀ kọ́ ló kọ́ wa bá a ṣe ń sọmọ lórúkọ o. mo wá ń bọ̀ sà ẹ má bínú o kí ló wá dé tí èdè lárúbáwá lù pọ̀ mọ́ èdè yorùbá tó pọ̀ gan báyẹn. rárá ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sà ìdí tó máa fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni lárúbáwá fi bá wa ṣe. àkọ́kọ́ ni pé lárúbáwá bá wa ṣòwò tírèdì ni lárúbáwá kọ́kọ́ wá bá wa ṣe nínú ayé lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì lárúbáwá ló kọ́kọ́ kó wa lẹ́rú tá a bá sọ̀rọ̀ owó ẹrú ní gbogbo ayé ẹni tó kọ́kọ́ ṣòwò ẹrú àwọn lárúbáwá ni. bólẹ̀ ti kà yẹn o torí oòdùà àwọn lárúbáwá ni o. kí lẹ wí. ṣe àpò oòdùà àwọn lárúbáwá ni. oòdùà oṣù ọmọ lárúbáwá ẹ fún mi lẹ́fídẹ́ǹsì ẹ ní sùúrù. ẹ ṣeun lámúrúdù tó bí Odùduwà ẹ lọ ka ìtàn yẹn nínú ìwé kan tí Professor Wande Abímbọ́lá kọ wọ́n ń pè. ok ṣé ń gbọ́ mi báyìí. ẹ lọ ka ìwé kan tí Professor Wande Abímbọ́lá tí wọ́n pè ní odù mẹ́rìndínlógún ẹ lọ kà á. odù mẹ́rìndínlógún Professor Wande. bẹ́ẹ̀ ni wọ́n kọ. sẹ́yìn ò rí ibi tán ti dìbọ́ǹkì ìwé yẹn nú ayé ni. ta ló dìbọ́ǹkì ẹnu ayé mi ò tí ì rí ìwé tán fi dìbọ́ǹkì ẹ o. ẹ wo bí ẹgbọ́n nǹkan tèmi sọ fún yín ẹ fún mi ní archaeological evidence wípé Odùduwà ilẹ̀ lárúbáwá ló ti wá. ẹ ṣeun kẹ́lí mọ̀ pé archaeological evidence òyìnbó ló ṣe because archaeologist òyìnbó ni wọ́n náà kò sí yorùbá náà archaeologist. ó dàbí pé ok ẹ understand. òyìnbó ló ṣe àwọn òyìnbó archaeologist. archaeologist lèmi náà. Odùduwà gangan náà ni Oòduà ẹ̀yin lẹ́sọ̀ di Odùduwà Oòduà gangan ni Yorùbá ló sọ di Odùduwà. lálẹ́ ní tí ẹni sùúrù Odùduwà yẹn ẹ gbé sínú èdè lárúbáwá tó. Oòduà kò ṣe Odùduwà Yorùbá ló sọ di Odùduwà. kí ni ìtumọ̀ ẹ̀ tó bá jẹ́ orúkọ kì í nítumọ̀ sẹ́ orúkọ ni Oòduà orúkọ ni. ẹ rí i pé bàbá wọn ní ọfífẹ́ bàbá wọn ní ọfífẹ́ sọ̀rọ̀ kan gbà kan. Yorùbá ló sọ di Odùduwà odù tó dá ìwà. ọ̀run Odùduwà náà ló gbé Ifá wálẹ̀ Yorùbá Oòduà ló gbé Ifá wá.
Oòduà ló gbé fáwà àjọ screen record ẹ̀ ní Oòduà ló gbé fáwà. kí ló dé ṣe báyìí náà ẹja ní sùúrù. Oòduà ló gbé fáwà lẹ̀ Yorùbá Ifá Ifá wà ní Mọ́kà ẹ ní sùúrù ṣé Ifá wà ní Mọ́kà ṣé ò jánu. gẹ́gẹ́ bí ìtàn Ọlọ́run ní Ṣẹ̀tíù. ṣé Ifá wà ní Mọ́kà. Ifá wà ní Mọ́kà. Ó yẹ kí wọ́n lé Ṣẹ̀tíù evidence, Ṣẹ̀tíù Ṣẹ̀tíù ni wọ́n ń pè Ṣẹ̀tíù. evidence pé wọ́n ń ṣe ẹni sùúrù. Òun náà ń pè ní Ṣẹ̀tíù wọ́n máa fi ń wo nǹkan ni. ẹni sùúrù Ustazjamiu Ifá wà ní Mọ́kà. Bẹ́ẹ̀ ni òun náà ń pè ní Ṣẹ̀tíù wọ́n máa fi ń wo nǹkan ni. Ifá wà ní Mọ́kà. Bẹ́ẹ̀ ni. Ẹni sùúrù. Gbólóhùn Ifá yẹn ta ló ní èdè yẹn. Oòduà ló mú wá sẹ́ẹ̀ Oòduà ló mú Yorùbá ló ti ń pè ní Ifá. Ṣẹ̀tíù náà sọ di Ifá Ṣẹ̀tíù. ní sùúrù ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká ṣe ní kọ̀ọ̀kan náà ẹ jọ̀ọ́ Oòduà ló wá kó alérò àti bàbá ẹ̀ wá kó alérò ilẹ̀ Ilé Ifẹ̀ ni. tó bá ní Ifá ẹni sùúrù tá a bá sọ pé Ifá gbólóhùn Ifá èdè láńgbèjì yẹn láńgbèjì ta ni. Yorùbá ló adopt ẹ̀ wọ́n pè bẹ́ẹ̀ ni Yorùbá kọ́ ló ní the word Ifá. ta ló pè bẹ́ẹ̀ ta ló pè bẹ́ẹ̀. Odùduwà ló mú wá Ṣẹ̀tíù gangan ní èdè wọn. ta ló pè ẹni sùúrù. gbogbo àwọn tó fẹ́ máa tún ìṣàlàyé bẹ́ẹ̀ bàbá mi ṣe ṣe yìí náà ẹ já ní sùúrù náà ẹ jẹ́ kó neat káwọn èèyàn tó ń gbọ́ wa látòkè lè gbọ́ wa dáadáa. Gbólóhùn Ifá odù àti Ifá àti odù yẹn gbólóhùn yẹn èdè Yorùbá ni kí lorúkọ tí Ifá ń jẹ́ kí Ifá tó débí. Ẹ ṣe mo sọ fún yín pé the word Oòduà ló ń jẹ́ Yorùbá ló pé náà sọ di Odùduwà náà fi sọ di odù tó dá ìwà. ẹni sùúrù níṣẹ́ ẹ máa gbọ́ Oòduà. Bẹ́ẹ̀ ni. kí ni Yorùbá ẹ̀ tó bá jẹ́ pé Oòduà ò kì í ṣe Yorùbá. Kò ń ṣọmọ Yorùbá sẹ́ẹ̀ Oòduà ò ń ṣọmọ Yorùbá ló sọ di Odùduwà. ó yẹ bá wa tú sí Yorùbá. Tẹ bá díẹ̀ mú bọ̀ tẹ bá wo interview kan tí Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀ of recent ṣe. ẹ ṣe fi interview lẹ̀ náà ẹ fi interview lẹ̀. Ẹ nà ṣe bó balẹ̀ Yorùbá wa nìyẹn ọba Ilé Ifẹ̀ nìyẹn. Wọ́n ṣàbátàn Ilé Ifẹ̀. ṣe bẹ́ẹ̀ sọ pé orúkọ wo ló ń jẹ́ kó tó débí. Oòduà gangan ló ń jẹ́ Yorùbá ló sọ di Odùduwà. Oòduà ẹni sùúrù Oòduà ẹ máa gbọ́ Oòduà tó wá ń jẹ́ yẹn ẹni Lárúbáwá ni. Bẹ́ẹ̀ ni. Lárúbáwá yẹn kí wá ní ìtumọ̀ ẹ̀ ní Yorùbá. A ní kò nítumọ̀ orúkọ kì í nítumọ̀ orúkọ nítumọ̀ ẹ̀yin lẹ́sọ̀ di Odùduwà. bọ́ ìwo ẹ jẹ́ farabalẹ̀ jàre kí ló dé náà kí ló dé. Ustazjamiu. Naam. Oòduà ò nítumọ̀ ìyẹn ti dúró lẹ́yìn. Bẹ́ẹ̀ ni orúkọ ni bẹ́ẹ̀ ni. Ẹlẹ́ẹ̀kejì Ifá ẹ máa gbọ́ sà Ifá Ọ̀rúnmìlà tá a bá ní Ọ̀rúnmìlà ó nítumọ̀ lọ́dọ̀ wa Ifá ó nítumọ̀ lọ́dọ̀ wa odù ó nítumọ̀ lọ́dọ̀ wa oye Ọ̀rúnmìlà yẹn orúkọ wo ló ń jẹ́ kó tó débí. Ọ̀rúnmìlà ò kì í ṣe orúkọ Ọ̀rúnmìlà ò kì í ṣe orúkọ ọ̀run ló mẹ́ni tó máa là ní kò ń ṣe orúkọ. tí ò bá kí n ṣe orúkọ kí lorúkọ tí Ọ̀rúnmìlà gángan jẹ́. Kò sẹ́ni tó mọ̀ èmi gan ò mọ̀. Kò sẹ́ni tó mọ̀ yẹn. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó mọ̀ ìwàásù tó ń ṣe ìgbà tó wà nílé Ifẹ̀ òun ló sọ orúkọ ẹ̀ ló fi di wàásù. ẹ kọ́kọ́ ní sùúrù sà ẹ má bínú sà. ẹ ṣe kọ́kọ́ gbà pé Yorùbá àti Lárúbáwá èdè kan tó yàtọ̀tọ̀ síra wọn ni abẹ́ ìgbàsà. Mi ò jiyàn sẹ́ẹ̀ mi ò jiyàn. Nígbà tó wá jẹ́ pé èdè kan tó yàtọ̀ síra wọn ni tó bá jẹ́ pé Odùduwà ilẹ̀ Lárúbáwá ló ti wá kí ló dé tí àwa ò máa sọ Lárúbáwá lónìí. Ẹ ṣeun tẹ bá o púpọ̀ èdè tá à ń sọ Lárúbáwá ló pọ̀ jù ń bẹ̀. Bíi ti báwo ẹ ní sùúrù. Ẹ jẹ́ máa kà. Ṣé mọ̀ pé ẹ ní sùúrù sà ẹ ní sùúrù. Àwọn èdè wa tó wọnú Lárúbáwá ó yá ẹ máa sọ ní kọ̀ọ̀kan kí n máa sọ bó ṣe jẹ́ ó yẹ máa sọ kí lákọ̀ọ́kọ́. Àlàáfíà tó ń pè ní àlàáfíà.
àlàáfíà ẹni sùúrù àlàáfíà àbí bẹ́ẹ̀ ni àáfíà tẹ́yìn ń sọ yẹn pé àlàáfíà ẹ̀sìn ló mú yẹn wá ẹ̀sìn wo nìyẹn. àìlera bá mọ̀ ọ́n sí tẹ́lẹ̀ ẹnì ṣọlẹ̀. irọ́ ọ̀tọ̀ ní àìlera ọ̀tọ̀ làlàáfíà o ẹni tó bá ní àìlera ó ṣàárẹ̀ nìyẹn aláàárẹ̀ nìyẹn. ìlera kéèyàn ní ìlera ẹni sọ́rí kéèyàn ní ìlera jàre ìlera ní Yorùbá mọ̀ ọ́n sí tẹ́lẹ̀ kí tún lẹ́lẹ́kejì. ok ẹlẹ́ẹ̀kejì àlùbọ́sà àlùbọ́sà tá à ń jẹ. tẹ́yìn ń sọ yẹn ẹ máa gbọ́ àlùbọ́sà tẹ́yìn ń sọ yẹn oye àlùbọ́sà wà nínú nǹkan tí Yorùbá ò kì í gbìn ẹ rí i pé ẹ máa gbọ́ o àlùbọ́sà yẹn ilẹ̀ Haúsá náà ti ń kó wá ẹ máa gbọ́ o àlùbọ́sà tá a wá ń sọ yìí tẹ́ ẹ bá wo èdè nígbà tí wọ́n yọ Àrábíìkì ni wọ́n yọ Haúsá èdè kan náà ní ara Árámáìkì ni wọ́n ti yọ méjèèjì àlùbọ́sà yẹn kì í ṣèdè wa làwọn bàbá wa ṣe fílẹ̀ bẹ́ẹ̀ tó rà máa ní tí ń jẹ́ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ẹnì ṣọlẹ̀. àlùbá ẹnì ṣọlẹ̀ sà. àlùbá ń kọ́ àlùbá. kílẹ̀ tún pé. àlùbá. mi kílẹ̀ pé. àlùbá. mi gbọ́ yín. àlùbá. mi gbọ́ tí Ustazjamiu sọ o. àlùbá. àlùbá. àlùbá yẹn. àlùbá báwo kí ló ń jẹ́ àlùbá. àdánwò. àdánwò bẹ́ẹ̀ ni. kí ló ń jẹ́ àlùbá Ustazjamiu. àdánwò ni àdánwò. àdánwò ni. oye àlùbá. oye àlùbá yẹn gan tábà ní àlùbá kì í ṣèdè Lárúbáwá gan. èdè Lárúbáwá ni. Lárúbáwá pọ́nbélé ni. ó yá bolo tí mo yẹ sáré ṣàlàyé ẹ̀ sà ṣe mọ̀ pé mo ti sọ àdánwò. tó bá ní àlùbá báyàn ìṣòro tó ní agbára ló ń jẹ́ bẹ́ẹ̀ kódà ó lè ju àdánwò lọ. ká gbà pé nínú ẹni sùúrù ká gbà pé nínú gbólóhùn ẹ̀sìn ni ẹ máa gbọ́ ṣẹ́ rí àkọ́kọ́ mo sọ̀rọ̀ kan fún yín mo ní Lárúbáwá wá bí wọ́n wá bá wa ṣòwò láìmọye ọdún Lárúbáwá wá bí wọ́n wá kó wa lẹ́rú láìmọye ọdún. Lárúbáwá ò kó wa lẹ́rú o Lárúbáwá Oòduà ló wá kó wa lẹ́rú o. Lárúbáwá ò kó wa lẹ́rú. àtọ́ bọ́nà colonize nílẹ̀ Yorùbá bọ́nà colonize. ẹ má bínú sà tí n bá fún yín lẹ́fídẹ́ǹsì ńkọ́ sà. ẹ jẹ́ ẹ̀rẹ́ evidence yín níbo lérí àbò. wípé Lárúbáwá ló kọ́kọ́ ṣòwò ẹrú láàyè. tó kó wa lẹ́rú ṣòwò ẹrú kó wa lẹ́rú ọ̀tọ̀ ní ṣòwò ẹrú ọ̀tọ̀ ní kó wa lẹ́rú náà. ìgbà náà kó wa lẹ́rú lẹ́yìn Oòduà tó wá o. Oòduà wo ló wá. Oòduà àti Lámúrúdù ló kọ́kọ́ lè fẹ̀ lẹ́rú ló jẹ̀ wá lógun. mo máa fún ilé evidence wípé Yorùbá kínní ló kọ́ kó wa lẹ́rú ńkọ́ kí lè máa ṣe sà. ta ló kọ́ kó wa lẹ́rú èmi fẹ́ evidence yín ni. káwọn Pòtùgí tó dé Lárúbáwá ló kọ́kọ́ kó wa lẹ́rú fáwọn Indian Ocean. níbo lẹ ti rí evidence yẹn ta ló kọ̀ tàn yẹn lẹ̀ fún yín. ẹ ìbéèrè ni náà ṣẹ̀ṣẹ̀ fa láti rí ní àbódù fa ẹ náà bó láti rí evidence yẹn. ẹ̀yin fúnra ara yín mọ̀ tún máa ayélujára náà tó bá ní ayélujára. ìgbàláyé ṣe ayélujára íńtánẹ́ẹ̀tì nìyẹn náà íńtánẹ́ẹ̀tì láyélujára. ẹ̀dùnà kí lẹ fẹ́ wá dé inú ayé lórí íńtánẹ́ẹ̀tì lónìí tẹ̀ ní bá. ẹ ṣeun ṣe bí ìbá wa la kó bẹ̀ òun ṣàkóló débẹ̀ fúnra rẹ̀ àwọn alákó bẹ̀ fúnra wa náà. ẹ nà ìbá wa la kọ̀ tán ẹ sún íńtánẹ́ẹ̀tì ìtàbá kọ́ bẹ̀ la máa ṣáàṣì fún náà. ṣé Lárúbáwá òṣòwò ẹrú lẹ fẹ́ sọ ni àbí. wọn ò ṣòwò ẹrú lẹ Yorùbá wọn kó Yorùbá lẹ́rú rárá lẹ́yìn Oòduà tó kó wa lẹ́rú Oòduà nìkan dẹni ló kó lè fẹ̀ lẹ́rú. àwọn Oòduà àti Lámúrúdù ló wá já lè fẹ̀ lógun. a ní kẹ́ lọ ka ìwé kan tí Professor Wande kọ odù mẹ́rìndínlógún ibẹ̀ nìtàn yẹn wà. ẹ̀yẹn fún evidence mi tó ju tìyẹn lọ náà.
èmi kàn fẹ́ evidence tó ju tí wọ́n lọ lèmi ṣe ń béèrè ṣèbí ní tèmi kà lèmi ń sọ ìbò lẹ́yìn tí ká tí ń. ẹ ṣáà ní sùúrù. Ta ló kọ sórí íńtánẹ́ẹ̀tì lèmi ń béèrè kí ni source information ti wọn. ẹ ti ju gbogbo yẹn lọ́nà mo tiẹ̀ máa gbé jáde fún ẹ má wọrí. ẹ járe náà ká dẹ̀ rí source of information ti wọn èmi ti mú tèmi wá. ẹ mọ ẹjí mẹni tì wá ó yẹ kẹ gbéwé yẹn jáde kájọ ká ní. ẹ̀mí sí nàìjíríà presently ni ẹ má wọ́ọ̀rì gbogbo ẹni máa kó jáde má ti délé máa kó jáde má ti délé mi sí nàìjíríà presently ni. Ọ̀ní ọ̀fífẹ́ fúnra rẹ̀. wọ́n láwọn ò believe nínú ọ̀rọ̀ online internet ẹjọ́ ẹ̀ tó bí Ànábì Muhammad bó ṣe fẹ́ àwọn ìyàwó ẹ̀ méje bó ṣe fẹ́ àwọn ẹjọ́ ẹ̀ tó fún wa. ó wà nù tírà náà ẹ lọ ka sírọ̀ ó wà nù tírà. ẹ tó fún wa láìwo internet. irọ́ mi ìwé íńtánẹ́ẹ̀tì ìwé ni máa kà tírà tí wọ́n kọ ní lárúbáwá ní tọ́ńdà tí wọ́n kọ ní ìlú wọn ni máa kà mí ìka íńtánẹ́ẹ̀tì. ó yẹ sọ fún mi ó yẹ àníkẹ́ lọ wo sírọ̀ náà ń pè sírọ̀. kí n tó gbé ẹni kí ló gbé evidence fún stars. yà. ní a gbọ́dọ̀ jẹ́ mo bí yín béèrè kan ẹ̀ tí ì dá mi lóhùn. ìbéèrè wo nìyẹn. a gbọ́dọ̀ jẹ́ orúkọ lárúbá tá a forúkọ tí wàá lẹ̀ sí. ẹ̀gbọ́n tí mo sọ mo ní kì í ṣe dandan kájórúkọ lárúbáwá dandan kọ́ mò ń tẹnu mọ́ ẹlẹ́jọ́ orúkọ ìlú yín kò tí ò bá ti túmọ̀ sí orúkọ míì tí e ṣe Ṣàngó dè yí Ògúnbùnmi ẹ̀yìn la lè jẹ́. a lè sọ orúkọ Yorùbá dáadáa náà dáadáa Islam ò kọ́ gbọ́ngbọ́n mo ti ń sọ yìí. Ustazjamiu sórúkọ Yorùbá lẹ máa sọ ọmọ tí ẹ bá lọ ṣe súná ọmọ fún ọmọ tó ń tẹ̀lé yín. kí mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní Yorùbá ò lórúkọ àpèjẹ́ ni wọ́n ní àpèjẹ́ ẹ̀ náà a lè lò ó tó lápèjẹ́ ní olúwa bùnmi olúwa ṣe yìí kíní kan bùnmi kíní kan olúwa kíní kan kó ń ṣorúkọ àpèjẹ́ ni. ẹ̀yin náà ti confirm pa àpèjẹ́ ni náà ẹ̀yin náà ti confirm ẹ̀ ẹni tó bá ṣẹlẹ̀ la fi ń sorúkọ ńlẹ̀ Yorùbá ṣé gbàgbé tẹ́yìn náà sọ lẹ́ẹ̀kan ni pé n tó bá ṣẹlẹ̀ la fi ń sorúkọ ńlẹ̀ Yorùbá tó bá ṣẹlẹ̀ Ìyábọ̀dé kíní kan dé ẹ̀nà ẹ̀yin náà ti sọ lẹ́ẹ̀kan. ọ̀rọ̀ yẹn ẹni sùúrù kó tó di pé ẹjọ́ kó tó di pé bàbá wa Adégún kan tó pàtàkì tán pa ayé wa mo fẹ́ béèrè kan lọ́wọ́. mi ò pàtàkì tán mò ń sòótọ́ ọ̀rọ̀ ni o. ìtọ́kìtàn lẹ́ ń pa. òótọ́ ọ̀rọ̀ ẹ̀yin lẹ́ ń pàtàkì tán because ẹ̀yin lẹ́ evidence fún tẹ̀ ń sọ. ẹ máa gbọ́ tẹ́ ẹ bá ń parú àwọn ìtàn yìí lójú àwọn ọmọ Yorùbá wọ́n máa ka ọ̀rọ̀ yín sí tí ò wà relevant. ẹ á jẹ́ pé àwọn èèyàn ṣọmọ Yorùbá gidi nìyẹn. Ustazjamiu. Naam. ní gbogbo ibi tí Kùránì ẹni sùnjà ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ní gbogbo ibi tí Kùránì ti dárúkọ ilá mọ́mọ́làkàtà ìmọ̀nùkún àyàfà àwọn tó bá jẹ́rú lábẹ́ yín. oye so ǹjẹ́ ànábì ṣànábì lẹ́rú ṣànábì kú ẹrú ṣànábì ṣòwò ẹrú. ànábì ò ṣòwò ẹrú. ṣànábì lẹ́rú. ànábì ò ṣòwò ẹrú ànábì lẹ́bọ̀ kò ṣòwò ẹrú. ẹrú tó níyàn ibo ló ti rí. ṣé bí tó máa lọ jà lóbi tó máa lọ jagun wọn máa kẹrù bò náà kọ́ọ̀tù ayé nìyẹn tó máa dẹ̀ ti jagun dé àná Ọlọ́run sọ pé òkè àwọn ẹrú tẹ kó bọ̀ yẹ o tẹ bá ṣe nǹkan báyìí tẹ fi ṣe fún mi kẹ fírì wọn ẹlùgbọ́ ẹ̀kọ́ wọn máa ń fírì ẹrú ni tó láwọn kún àtọ́ wà rí jìdì Ọlọ́run ní òkè tẹ bá ṣe nǹkan báyìí o lára condition máa fi dáríjì yín ẹ lọ fírì ẹrú báyìí ló fún àwọn ẹrú yín. ẹrú tànàbì ṣànàbì fírì ẹrú. ó fírì gbogbo wọn. kò sẹ́rù kankan lọ́dọ̀ ànábì. kò sẹ́rù kankan lọ́dọ̀ ànábì tẹ́lẹ̀ ní ẹ̀mí evidence kò sẹ́rù kankan lọ́dọ̀ ànábì táwọn fi ṣe ẹrú kò sí. kò sẹ́rù kankan lọ́dọ̀ ànábì. kò sí. ẹjọ́ Mariam Kìbìtìyà báwo ló ṣe jẹ́ sànábì.
ẹ̀yin ẹ ṣàlàyé ẹ̀ náà ṣé bọ́n fún gẹ́gẹ́ bí ìyàwó ni ṣó wá fẹ́ bí ìyàwó. ó fẹ́ bí ìyàwó tòró sanwó orí ẹ̀ dandan ni. ṣé ká kọ́kọ́ gbé ibi tí ànábì ti ń bá a lájọṣepọ̀. ẹ ṣe jẹ́ ká máa sọ̀rọ̀ ọ̀rọ̀ orúkọ tá à ń sọ lọ ibi tá a bá wọ̀ ọ̀rọ̀ Yorùbá ni ọ̀rọ̀ Yorùbá là ń sọ náà àbúlé tún yà lọ yìí. ẹ má yí lọ ẹ lè kí ẹ tọ́pìkì mọ́ mi lọ́wọ́ irọ́ ẹ lè kí ẹ tọ́pìkì mọ́ mi lọ́wọ́ lọ́bẹ̀. ọ̀rọ̀ Yorùbá là ń sọ àsọ̀rọ̀ ànábì ń bí ọ̀rọ̀ Yorùbá là ń sọ ń bí èmi ti dá yín lóhùn. gẹ́gẹ́ bí àfàwà tẹ̀jẹ̀ mo fẹ́ fún yín lẹ́fídẹ́ǹsì pé ipò ẹrú ni Mọ́ríámù wà tá ànábì fi kú. àníṣe ìta bá wa bí táwa sọ pé àríbì táwa pé a máa mú tọ́pìkì míì ẹ̀jẹ̀ àwa mú tọ́pìkì míì ń gbà yẹn ṣóyé ọ̀rọ̀ Yorùbá là ń sọ ń bí ìgbà tó fẹ́ yí kú mẹ́rin ni ò yé mi orúkọ Yorùbá là ń sọ. ni mo fi mọ̀ pé ẹ máa ẹni sùúrù bí tí mo gbé yín lọ igangan ni mo fi mọ̀ pé gbogbo ohun tẹ́ ń sọ fún wa ọ̀rọ̀ orí ni. èmi náà ẹ̀gbọ́n tí mo sọ mọ̀ pé èèyàn ò ní gbà náà ìgbà tẹ́mi ń sọ̀tàn Yorùbá tó jọ ọ̀ríjínà tẹ́yìn ń sọ fẹ́ẹ̀kì ẹ̀ẹ́dẹ̀lẹ́rìí mú wa. ìtọ́kítọ́ mo ń pa tí mo kó ibi tí mo ti rí inú òwe pòfẹ́sọ̀ Yorùbá ẹ̀yin tẹ́yìn ní ìwé pòfẹ́sọ̀ Yorùbá pé tẹ́nìtì lẹ́yìn wò evidence iwájú tèmi lọ àbí. àní tí mò ń sọ fún yín ni pé ìtànkìtàn lẹ́ ń pa kódùdú àwa láti lẹ̀ lára. àní ṣé ẹ lọ ka odù mẹ́rìndínlógún tí pòfẹ́sọ̀ Wándé Abímbọ́lá kọ. ibi tá a kọ́kọ́ fẹ́ ẹ máa gbọ́ now ẹ̀yin fúnra ara yín. pòfẹ́sọ̀ ni wọ́n ń ṣe olódo. wípé ànábì fẹ́ Mọ́ríámù. ètò láyé torí Ọlọ́run mo bẹ̀ yín ustaz ẹ jẹ́ fún alágbóolé kan tí Odùduwà gbérí nílẹ̀ Lárúbáwá ẹ fún alágbóolé kan tó gbérí nílẹ̀ ẹ fún alágbóolé kan. alákọ̀ọ́kọ́ ni pé ìtàn ògbágbolé ẹ̀wà sómi ò mọ́. ìtàn ògbágbolé ẹ̀wà. bẹ́ẹ̀ ni. ètò láyé ẹ má bọ́ wọn lọ. èmi náà tún fẹ́ bẹ́ ẹjọ́ mo ní ìbéèrè kan fún bàbá wa. èmi fẹ́ béèrè ẹjọ́ sà. ẹ sọ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ mú lẹ́yọ kọ̀ọ̀kan. ẹ má da ọ̀rọ̀ bò wọ́n ẹni sùúrù tó máa ń dùn mí ẹ má da ọ̀rọ̀ bò wọ́n wọ́n ń bá ẹ̀ wọ́n. à ń gbọ́ yín à ń gbọ́ yín. bàbá Ustazjamiu Odùduwà wípé kíní ló ti wá àti Mẹ́kà. bẹ́ẹ̀ ni. àti gbọ̀n. bọ̀ èmi fẹ́ béèrè ìbéèrè kan. ṣé Odùduwà tó wá láti Mẹ́kà yẹn tó bá àwọn èèyàn ní Ilé Ifẹ̀ ni? bẹ́ẹ̀ ni Oòduà ó bá àwọn Ilé Ifẹ̀ ni. ẹ dúró sà. ṣé tó bá bá àwọn èèyàn nílé Ifẹ̀ èdè wo ló ń sọ nílé Ifẹ̀ kó tó di kó bí èdè wo ló mú wá? ẹ ṣeun ṣe rí. tó bá jẹ́ pé wọ́n ti ń sọ Yorùbá nígbà tó ń fi débẹ̀ tó ń gbọ́ mi. kíní yẹn kò mú gbọ́ yín. kò méjì wù wá àti pé orúkọ ẹ̀ gangan yẹn kí ni ìtumọ̀ ẹ̀ because tẹ bá sọ pé orúkọ ò ní ìtumọ̀ ẹ̀ gbọ́dọ̀ tú àlá náà sọ́lọ́hun. irọ́ ok ẹ jẹ́ mú yẹn wá ṣe rí Allah lédè Lárúbáwá ni wọ́n ń pe ọba ẹni tó dá wọn sáyé. Ọlọ́run ní Elédùmarè ní Yorùbá ń pe ẹni tó dá ìran ẹni tó dá wa sáyé lédè wa. Ìgbò ń pè ní Chineke, Haúsá ń pè ní Ubangiji. Òǹkàkú ló lédè tẹ tó fi ń pẹ lẹ́dà ẹ̀ ìtumọ̀ Ọlọ́run kọ́ ni Allah. Ọlọ́run kò fún ẹ Elédùmarè gan ò ní ìtumọ̀ tó lórúkọ ni. ẹni sùúrù ṣé Allah ti wà kí Islam tó dé àbí òsì? Allah ti wà kánọ́bì tó dé torí Islam ti wà tipẹ́. báwo ni Allah ẹni sùúrù báwo ni Allah yẹn ṣe rí kí Islam tó dé? Allah invisible Allah ò ṣe é rí ẹ ṣe máa gbọ́ ló ṣe rí báwo ló Elédùmarè ṣe rí. àwọn bọ̀dà ẹni sùúrù sà a ṣe máa padà síbi ìtàn yẹn àwọn ẹlẹ́bọ wọ́n máa Allah wọ́n dẹ̀ mọ̀ pa Allah bímọ mẹ́ta náà. irọ́ funfun ni.
Okay, ẹjọ ẹ má digress ẹjọ ẹ má bínú. A ti digress already. Ọ̀rọ̀ orúkọ Yorùbá là ń sọ kó tó máa wọ bẹ̀ yẹn lọ. Ẹni sùúrù rárá ẹ tún ní àpadà ẹ ti pa irọ́ oríṣiríṣi. Ẹnìkan ṣe bèbè kan lọ́ọ́ mi tí ì ti dàlú nípa Ilé Ifẹ̀ ẹ jẹ́ n sọ Ilé Ifẹ̀ yẹn náà. Ẹ jẹ́ n sọ Ilé Ifẹ̀. Kí ló wà lójú bọ́ọ̀dù yẹn sá? Story lélẹ́yìn náà eléyìí ò ní mínì kò ní traces. Tẹ́ bá ní alif lam mim okay tẹ́ bá ní okay lam ro sin shin kí ni ìtumọ̀ yẹn ṣé òun náà ní alif lam mim eléyìí ò ní ìtumọ̀ jàre irọ́ ló wà mẹ́. Alif lam mim lélẹ̀. Kí ló wà mẹ́. Ẹni sùúrù Ustazjamiu ẹ ṣáà ní sùúrù bàbá ẹ jẹ́ ṣé alif lam mim lẹ́ ń wò yìí. Kí lẹ́ ń wò yìí alif lam mim rèé náà. Ustazjamiu ṣé alif lam mim lẹ́ ń wò yìí. Alif lam mim là ń wò yìí náà. Alif lam mim là ń wò yìí. Ẹ̀rín tẹ́ gbé bẹ̀ ní abẹ́ náà wò ó tẹ̀ ń wò bẹ̀ ni. Alif lam mim. Bóyá mi ló dún dà láàmú ẹni sùúrù ṣé alif lam mim lẹ́ ń wò yìí Ustazjamiu. Kí lẹ́yìn náà ń wò yìí ẹ wò ó ṣe bóun rè alif lam mim. Hello. Ẹjọ ẹni sùúrù Bàbá yìí kò mọ Kùránì. ó ní kankan tí mo fẹ́ mú jáde ẹni sùúrù kátó ẹni sùúrù sẹ 3 daughters of Allah. Ẹ kàn ń digress lásán ni. Ó ti alif lam mim lélẹ̀ o. Ó ti alif lam. Ẹ ṣáà ní sùúrù bàbá yẹn ẹni sùúrù náà. Okay. Àníkẹ́ ẹni sùúrù 3 daughters of Allah Al-Manat Al-Unza oyemẹ àti Lata. Òòṣà làwọn eléyìí. Oyemẹ yẹn ẹni sùúrù. Òòṣà tó ń bọ́lẹ̀ lábọ́ wọn rèé. Ẹni sùúrù. Iye à ń sọ̀rọ̀ Yorùbá ẹ̀ ń sọ̀rọ̀ Allah ṣé ẹ̀ ní tọ́pìkì míì mọ́ ni ẹ jẹ́ wọn bá tá à ń bá lọ nà ó níta bá kọ̀ rèé. So ẹni sùúrù mọ kéwù. Ṣé ògìnà kí ló tẹ̀ ń ṣe báyìí náà? Ẹ̀dẹ̀ nísù ẹ̀ mọ iye èèyàn tó ń wò wá ní níjà nísù kì í ṣàwàdà náà. Níta fẹ́ jáde ń sìn ní. Ibi tọ́pọ̀lọ́ wọn tò sí lẹ́jọ́ máa ṣàràwá dá wọn lọ́nà ìkò ní mínì sáwà. Mo fẹ́ fún ilé ẹ̀sìn kínní nínú Quran. Ní tó wà ń bì mo fẹ́ fún ilé evidence ẹ̀ nínú Quran. Níbi tí Allah ti ń sọ fún Muhammad pé ìwọ àtàwọn bàbá ńlá bàbá rẹ ẹ̀dẹ̀ ń sin àwọn ọmọ Allah mẹ́ta tèmi Allah ò dẹ̀ fún yín níyànda. Ibẹ̀ ló ti jẹ́ kó yé wa pé Muhammad gan fún rẹ̀ oyè ọwọ́ mọ̀ nípa àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ìkó tó di pé revelation bẹ̀rẹ̀. Can I bring it, sir? Of course, I bring it. Ẹ kàn ti digress ní táwọn bá bọ̀ kọ́ rẹ o. Ẹ jẹ́ kí n dáhùn béèrè wọ́tà tán dáhùn lẹ́ẹ̀kan níbi tá à ń lọ yín sí ibi kọ́ la bá wá. Ẹ kàn ń digress lásán ni. Àti gbé ti Yorùbá tì. Ẹ jáde yanjú ẹ̀. So máa fún yín ní time ó dín ní 5 minutes lẹ́ẹ̀ máa fi sọ̀tàn Yorùbá yẹn fún wa ibi tó dùdú àti wá gbolé rẹ̀ ó yẹ báyẹn tá a máa wá sí Mọ́kà. A ṣe láìka àbòsí báyìí náà ẹ ti bí mí léèrè mo ní mi máa gbolé ẹ̀ mọ́kẹ́rẹ́ tún padà sẹ́yìn. Táàbà tọ́pìkì lè já sọ nǹkan míì náà ṣé mi ti sọ yẹn lẹ́ẹ̀kan ni kí lẹ tún ń béèrè lọ́wọ́ mi. Ṣèbí kúrò àwọn àlọ́dọ̀ yín Ustazjamiu. Ẹ máa ka tọ̀dọ̀ yín náà. Mo ṣe kúrò àwọn àlọ́dọ̀ yín. Àní ẹ ṣí kẹ ìfisọ́ àtúnà Jimmy lẹ́fẹ̀ẹ́kà Quran 53 verse 19 to 21 ó yẹ ẹ̀ka ẹja gbọ́. So ẹ̀yin fúnra yín mọ̀ pé wà nínú Quran tẹ́lẹ̀ lẹ́wà ń. Ṣé bẹ́yìn lẹ kóòtù ayé àtẹ kóòtù kọ́ rẹ̀ òun kó ló wà ń bí yìí ni òun lẹ kóòtù síbẹ̀ fúnra yín náà ẹ̀yin lẹ kóòtù ẹ̀ síwájú ẹ̀ rí tẹ́ gbé jáde ni tààlà ìwé làbò sí ń bẹ̀ ìbò lẹ kóòtù síbí orí ibẹ̀ mo ti ń wò yìí náà pàtó yóò dùn wá ẹ̀yin lẹ kóòtù ẹ̀ náà àìdẹ́ sọ pé nìkan ṣàbòsí ẹ̀ rí tẹ́ kóòtù ni ẹ̀yin lẹ kóòtù òun ló wà ń bí can a Muslim explain Quran chapter 53 verse 9 to 21 ìbò lẹ kóòtù síbí ibi tẹ́ gbé wá náà là ń wò. Bàbá tí wọ́n ń gbé Quran jáde fún alẹ́ kankan. Ilẹ̀ fẹ́ tó láyé ìnílẹ̀ gbé jáde o. Ọ̀yà máa tiẹ̀ gbé jáde ń bí máa gbé jáde ń bí. Kásáré yanjú lẹ́ẹ̀kan náà. ẹjọ́ nípasẹ̀ orúkọ yẹn mo fẹ́ kéde ìfàtú. Mi ì tí ì dáhùn èyí tí wọ́tà bèè lẹ́ẹ̀kan o
ọ̀rọ̀ Yorùbá tán bèrè àti ìdáhùn akọ̀ dàìvátì agbáságbé akó òun gbàtà pé pẹ́ńpẹ́ fẹ́ mú wa lẹ́sẹ̀ ní ẹja máa bèrè lọ. ṣé gbogbo ẹ má máa sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn jọ. torí ẹ ti dàìvátì wa náà. ẹ ṣáà ní sùúrù. à ń gbọ́. afara aitumul Lata wal Uzza. So you have considered Allat and Al-Uzza. Wa manata thalithatal ukra. Àti manata tó jẹ́ ìkẹta wọn. Ó ní alakum zakar wala umul unsa. Ó ní is the male for you and him the female. Ó ní ṣé wọ́n ní ó ní èyí tó jọkùnrin yẹn. Ó yé báyẹn ṣé wọ́n ní ó ní tó jẹ́ ọkùnrin yẹn tí tọ̀hún yẹn náà dẹ̀ jẹ́ ti obìnrin fún wọn. Ibi táwa lọ ni pé ó ní tílíkà iza kismatun daiza. Ó ní then is an unjust division. Ó ní ẹ ṣe pé ibi táwa ń lọ gangan ó ní inihiya illa asmaun. Ó ní gbogbo ń tẹ́ pẹ̀lú yẹn ọmọ aláàyè o ó ní orúkọ lásán ni o. Samaitumuha tí gbogbo yín lọ sọ. Ó yẹ mẹ́ antum ìwà nábì yìí. Antum wa abaukum. You and your forefathers. Ó yẹ báyẹn tó ṣe pé ìwà àtàwọn baba ńlá baba rẹ ni ẹjọ́ sọ. Ìwà àtàwọn baba ńlá baba rẹ lẹ́jọ́ lọ́ọ́ sọ lẹ́jọ́ ń ṣe. ṣe tẹ́ ń tú nìyẹn. ṣe tó wà ń bẹ̀ nìyẹn. Ẹjọ́ ẹ̀yin ẹlẹ́bùn ẹja wé ìpè ẹni sùúrù ó yá. ó ní ó yẹ ẹ bá wa ka èyìnbó ìsà Ustazjamiu. They are not but. Ẹ jẹ́ kí Ustaz fúnra wọn kà. Okay. ẹ jọ tó máa pé they are not ó ń rí fasa àwọn olóòṣà àwọn lárúbáwá yẹn tí wọ́n àwọn látà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló sì ń sọ náà. ẹ máa gbọ́ ẹnà àwọn náà ló ń sọ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ń sọ yìí o they are not but wọn ò jẹ́ nǹkan kan o name you have name orúkọ tí wọ́n sọ wọ́n ní o táwọn èèyàn sọ wọ́n ní o ó wá ní you ẹ̀yin tẹ́ ẹ sọ lórúkọ àti àwọn bàbá àwọn tó sọ wọ́n lórúkọ kò ń ṣànábì o ànábì kọ́ o. Ustazjamiu ẹ jẹ́ ká wo nǹkan kan bẹ́ẹ̀ ní sùúrù. Ó ní they are not but men names you rí you ń bẹ́ẹ̀ Ustazjamiu. You tó ń rí fáàsì yẹn làwọn tó ń sọ náà àwọn tó ń sọ wọ́n lórúkọ ẹgbẹ́ ìwóyẹ̀wò ìbò yẹn ni àwọn tó ń sọ wọ́n lórúkọ ní túmọ̀ ẹ̀kú you yóò rí fáàsì ànábì. Ó tuntun wí pé you and your forefathers. ẹnà àwọn tó ń sọ wọ́n lórúkọ ẹ lọ́rùn rí fáàsì kò ń ṣànábì. ẹ wo clear now ànábì kò lè bá wí Ọlọ́run ló ń sọ̀rọ̀ fáànàbì Ọlọ́run ló ń sọ̀rọ̀ fáànàbì. Allah ń sọ̀rọ̀ fáànàbì àbí. bẹ́ẹ̀ ni la máa ń wá lo you fún. irọ́ àṣà kí n lo you fún third person náà ni tá a máa ń sọ̀rọ̀ èèyàn kan wọ́n ń sọ̀rọ̀ ẹlòmíì ni náà Ọlọ́run rí fáàsì wọn ní ẹ wo bí tó ti gbé ẹ máa gbọ́ ẹ bí tó ti gbé rè náà ẹ bí tó ti gbé ó ní they are not àwọn òòṣà yẹn o wọn ò jẹ́ nǹkan kan o than orúkọ tí wọ́n sọ wọ́n ẹ gbọ́ you named have named ṣé ànábì ló sọ wọ́n lórúkọ ṣé ànábì ló sọ wọ́n lórúkọ eléyìí. ẹ̀gbọ́n tí mo sọ Ọlọ́run ló ń sọ̀rọ̀ ń bẹ̀ ní tí wọ́n á bèèrè lọ́wọ́ yín ni pé ṣé Ọlọ́run ló ń sọ pé ànábì ló sọ wọ́n lórúkọ yẹn. Ànábì ni sẹ́ ẹ̀ ní tí mi bèèrè lọ́wọ́ yín ni pé ṣé ànábì ló sọ àwọn òòṣà yẹn lórúkọ lèmi bèèrè. ẹni sùúrù sà nígbà tó ṣe pé Allah ó ń bá Muhammad sọ̀rọ̀ lórí tí ń ṣẹlẹ̀ àbí gbogbo tó wà nínú Kùránì lórí tí ń ṣẹlẹ̀ ni now Allah ń bá Muhammad sọ̀rọ̀ bóyá báyẹn so ṣe mọ̀ pé Jibrilu represent Allah ó ń gbẹnu Allah sọ̀rọ̀ ó wá ń bá Muhammad wí Muhammad dẹ̀ wà níwájú ẹ̀ tó ń bá wí ó wá ní ẹ máa gbọ́ ó wá ní names you have named àwọn orúkọ tó sọ. ẹ jọ ṣànábì ló sọ wọn lórúkọ ṣé wọn ti máa bọ àwọn òòṣà kánábì tó dé mo béèrè. ẹni sùúrù sẹ má bínú sà. ní clear. ẹni sùúrù name you have named. táwọn olóòṣà ti named yíò yẹn ò túmọ̀ sẹ́nìkan. ṣé àwọn
ló ṣàdá ń bẹ̀ yẹn sà. Ta ló ẹjọ́ èmi ò béèrè kan lọ́wọ́ insensible question ṣé wọ́n ti máa bọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta kánábì tó dé ìbéèrè ni o ẹ máa gbọ́. no ẹ dá mi lóò béèrè yẹn náà. ẹ máa gbọ́ kò sí tó kàn mí pẹ̀lú pé ṣán ti ń bọ́. àbòsí nìyẹn náà ó kàn yín ó kàn yín ẹ má jà ṣàbòsí náà. very important. ẹmọ tó wà important ó yẹ tú kínní Ustazjamiu ẹ tú kémi tó tú tèmi ẹ kọ́kọ́ tú. Ọlọ́run sọ pé ẹ máa gbọ́ o ó ní de ń bọ̀ ẹgẹ́ ń kàn bí ó ní they are not but mere names you have named them tí àwọn yẹn ti sọ wọ́n kí wà nábì tó dé nítumọ̀ ẹ̀ ní. ẹ má kó sí wọn lẹ́nu ìjọ. ọ̀rọ̀ yìí clear. kò tí ì clear ẹ tú sà. ẹ máa gbọ́ mo bèbè kan lọ́wọ́ yín lẹ́ẹ̀kan mo ní tó bá jẹ́ pé ìdẹ́ ń tú ṣé wọ́n ti ń bọ àwọn òòṣà kánàbì tó dé àbọ̀ wọn tí ì máa bọ́ tó bá ti mọ́ kó tó dé definitely ànábì kan ló sọ wọ́n lórúkọ nìyẹn náà. ẹ fún wa lẹ́fídẹ́ǹsì pé wọ́n ti ń bọ àwọn òrìṣà yẹn kánàbì tó dé. ẹ ṣeun ẹ gbọ́ ẹ já lọ padà sókè ẹ já lọ padà sókè. 40 years la nabi ṣẹ̀ṣẹ̀ gba revelation. ẹ já padà sókè náà. 40 years la nabi ṣẹ̀ṣẹ̀ gba revelation. ẹ já padà sókè ẹ já padà sókè. ẹ máa gbọ́ ẹni sùúrù. ètò láyé mo ti gbé jáde Yorùbá ó yá ká Yorùbá ẹ̀ tí òyìnbó ò bá yé. ẹ ti gbé jáde Yorùbá mi. ẹ jẹ́ ń gbéra mi síbí. ó yá ẹ bá a gbé sí ẹjọ́. ó yá ẹja kà. ó yá o. ẹja kà. ó ní ó yá Ustazjamiu. ẹ sọ fún ẹ máa gbọ́ o ẹ sọ fún mi nípa òrìṣà aláàtì àti òrìṣà ùzá àti mùnà òrìṣà kẹta mìíràn 21 nísìn ṣé ọmọkùnrin ni tí ọmọbìnrin ni tirẹ̀ ìyẹn ti Allahu 51 ìpín àbòsí nìyẹn tẹ bá pín bẹ́ẹ̀ pé ọmọbìnrin ni Ọlọ́run bí ọmọkùnrin ni tẹ̀yìn èèyàn ẹjọ́ àwọn èèyàn Ọlọ́run sórí ìfàsà àwọn olórìṣà àbí bẹ́ẹ̀ kọ́ 23 wá sọ pé òun rè ó ní wọn àwọn olórìṣà wọ̀nyí kì í ṣe nǹkan àfi àwọn orúkọ tí ẹ̀yin àti àwọn bàbá yín sọ wọ́n àwọn olórìṣà ló ń bá wí ìbọn náà lè gbọ́ yìí. ẹ jẹ́ ọkọ yanjú nǹkan kan bẹ́ẹ̀ ẹni sùn ìpín àbòsí nìyẹn àbí ìpín àbòsí nìyẹn nígbà náà. bẹ́ẹ̀ ni kánọ́bì tó dé ni o. wọ́n ní kì í ṣe nǹkan kan àfi àwọn orúkọ tí ẹ̀yin àti àwọn bàbá yín sọ wọ́n. àwọn ló ń rí fàásì ṣànọ́bì nìyẹn. ẹni sùn ibi tá a ti máa gẹ̀ẹ́tì ẹ̀ ráìtì lélẹ̀. ok. ta ló ń sọ̀rọ̀ yìí. mi gbọ́. ta ló ń sọ̀rọ̀ níbí báyìí. Ọlọ́run ló ń sọ̀rọ̀ ń bẹ fáná bíi. ẹni sùúrù táwa ni ó gba revelation ta ló ń gba revelation. àṣé irú béèrè wòlé lè ànábì ló ń gba revelation. ta ló wà níwájú Allah tó ń gba revelation time yẹn. ooo ànábì ni. tó bá wá ní ìwọ kí ni ìwọ yẹn túmọ̀ sí pé ìwọ. ọ̀rọ̀ yìí clear má jà ṣàbòsí náà òun rèé Yorùbá ìlú rẹ̀ tún kà í ẹ máa gbọ́ wọ́n òun rèé ẹja tuntun gbé mẹ́ẹ̀ wọ́n ẹ rí i pé wọ́n yẹn ànábì ò ń ṣe wọn àwọn olóòṣà ni wọn ó dẹ̀ fi sínú brákẹ́tì àwọn olórìṣà wọ̀nyí àwọn olóòṣà ní sẹ́ẹ̀ ṣé bóun la kà ń Yorùbá yìí. ẹ máa gbọ́ Ustazjamiu ẹ máa gbọ́ sá in tó wà jẹ́ mọ́ kó tún padà lá níwájú. ẹja kàdélẹ̀ ká lè máa gbọ́ lọ ẹja kàdélẹ̀ ẹja kẹlẹ́ tán. wọn àwọn òrìṣà wọ̀nyí kì í ṣe nǹkan kan àfi àwọn orúkọ tí ẹ̀yin ẹ máa gbọ́ àwọn òrìṣà yìí kò jẹ́ nǹkan kan o àyàfi àwọn orúkọ tí ẹ̀yin àti àwọn bàbá yín ti sọ wọ́n àwọn bàbá yín àwọn bàbá olóòṣà sọ wọ́n fúnra yín.
tí ẹ̀yin àti àwọn bàbá yín àwọn olórìṣà ní ẹ máa gbọ́ tí ẹ̀yin àti àwọn bàbá yín ti sọ wọ́n. àwọn olóòṣà. ẹni sùúrù ó ní tí ẹ̀yin àti àwọn bàbá yín ti sọ wọ́n ibi tá a wá fẹ́ lò ní ṣáàdínábì ló sọ̀rọ̀ nínú kùránì ní àbàlà. ẹja máa kà bọ̀ ẹja kàbí ìtàn ẹja ọlọ́run Allah ló sọ̀rọ̀ kó ṣànábì òun wà rẹ̀ máa ẹja kà tán kó lè clear. ẹni sùúrù tó bá jẹ́ pé Allah ló ń sọ̀rọ̀ nínú kùránì ibo ni Muhammad ti mórí bọ́ pẹ̀lú tí ẹ̀yin àtàwọn bàbá yín. àlọ́ ọlọ́run rí fáà sáwọn olóòṣà fànábì ni ọlọ́run rí fáà fáwọn àwọn ìtàn àwọn olóòṣà náà fànábì ẹgbọ́n tó padà tó ẹjá kàrọ̀ yẹn tó sẹ̀ alákòóso ẹ̀rí kan kalẹ̀ nípa àwọn olóòṣà yẹn wọ́n kì í tilẹ̀ ṣe tìlàbí tilé nǹkan kan bí kò ṣe àròsọ àti ohun tí ọkàn wọn fẹ́ ọkàn àwọn olóòṣà fẹ́ kí ni clear now ànábì kọ́ àwọn olóòṣà ni. ẹ ní sùúrù sà ẹ máa ẹ jáde ká ní sùúrù now tó bá jẹ́ pé ẹ confirm ẹ fún wa lónìí lójú gbogbo ayé pé ànábì ló máa ń sọ kùránì ó máa sọ jáde lẹ́nu báyìí ó máa sọ jáde láti inú ọkàn ẹ̀ kì í ṣe pé nìkan kan bá sọ̀rọ̀ ó yẹ báyẹn ló máa ń sọ òun la máa káǹtì fásì àsìpá àwọn olóòṣà ló ń bá rí. olóòṣà irọ́ o ẹ̀yin náà mọ̀ pé revelation ẹ má jẹ́ aṣàbòsí náà revelation ni. ẹni sùn mi tí conclude o mi tí conclude o. ẹ ti ń conclude o. ànábì ń gba revelation ni ànábì wà nínú ìṣẹ̀lẹ̀ yìí. ànábì ò sí ń bẹ̀ ọlọ́run ròyìn fún ni ṣebí ẹ̀yin náà gbọ́n tó wí ó ní ẹ máa tún gbọ́n tẹ́ ẹ kà ní 53 ní 23 direct revelation lè ní. àwọn olórìṣà wọ̀nyí ó tó wà ní bracket àwọn yẹn bí English ṣe gbé wá lóye gbé wá. àwọn olórìṣà wọ̀nyí yẹn kò sínú lárúbáwá yẹn ò tẹ̀ kí àná fi ṣe o ẹ máa rí pé wọ́n bracket. mi ò jiyàn sẹ́ ẹ̀ ibẹ̀ yìí lẹ gbé wá ní tẹ́gbẹ́ àni mo máa yín kà á. kò sáwọn olórìṣà inú kùrá o. ẹ ṣe torí pé n tó ń bá bọ̀ àwọn olórìṣà náà ń bá bọ̀. àwọn olórìṣà náà ń bá bọ̀ rọrọ náà ń bá bọ̀ náà gbé sínú bírákẹ́ẹ̀tì kò sínú àyà yẹn kó lè clear ni now. o ṣé yẹn la tó bá lọ ìyẹn la tó fẹ́ bá lọ báyìí torí Ọlọ́run akàn jump fún one player to pole ni àyànjú kan ká tó máa bẹ́ sí mi à ń jump ní náà àti ìyànjú ọ̀rọ̀ Yorùbá là ń bá bọ̀ asọ̀rọ̀ ànábì asọ̀rọ̀ revelation. báwo la nábì ṣe ń gba revelation. ẹ já padà sọ̀rọ̀ Yorùbá tá à ń bá bọ̀ ẹ má ti yà tún dàgbà tá a ti ń digress jù ọ̀nà wa ti ń jìnnà Yorùbá irọ́ mi lè fi Yorùbá lẹ̀ fi gbé mi wọlé kọ́mẹ́ǹtì Yorùbá ni mo kó wa ìbéèrè tí wọ́n bí mi léèrè ẹ̀ tí jẹ́ kí n dáhùn nípa Yorùbá kóòdù àtòdé àní ẹ jẹ́ èmi ò ní dáhùn yẹn mi sẹ́ni mi tó rẹ́ ti gbé mi jìnnà jù mi ní dáhùn yẹn ẹ ti gbé mi jìnnà jù ẹ já padà sí ọ̀dọ̀ ìtàn Yorùbá tá a bá bí ẹ má ṣàbòsí ẹ má jà ṣàbòsí irọ́ ìta yanjú ìtò ẹ já padà sí ibi tá a ń bá bọ̀. ẹni sùúrù bàbá wa lẹ jẹ́ Ustazjamiu ẹ ṣáà ní sùúrù ẹ kó lè fine kó má dàbí pé kinní ọ̀rọ̀ tó wà ń bì ó wà clear wípé vaasi yẹn ń kọjú sànàbí àtàwọn kódò ó tún là á pé you and your forefather. àní kò ń ṣànàbí o gbogbo ayé ti gbọ́ gbogbo ayé ti kà á ti yé wa kó ń kakú lọ mú tó bá gbóyè ń bẹ̀ ẹ já move síwájú. ẹni sùúrù ìdílé wo náà ti ń bọ Allah ìdílé wo náà ti ń bọ Allah. wọn kì í bọ Allah ṣé ìmáa ń bọ Elédùmarè nílẹ̀ Yorùbá ni ṣé máa ń bọ ṣé ojú ìbò Elédùmarè wà. ṣé ń bọ Elédùmarè ṣé possible ṣé ń bọ Elédùmarè. àní ẹ má jà digress ẹ jẹ́ máa bá tàn Yorùbá wa bọ̀ ẹ má dojú òpórú mi gbọ́.
Iṣẹ́ lè sọ táwọn Sabians fún wa lórí ọ̀rọ̀ àlá. Oh, torí Ọlọ́run ṣé ó sọ Sabian àti bọ́síwò mi again Sabian tún kù sí mi ò ní sọ ẹjẹ́ àsọ̀tàn Yorùbá tá à ń sọ lọ́wọ́ ẹ má jà ṣàbòsí àwọn ọmọ àlè Yorùbá ló dalẹ̀ Yorùbá rú níta lè fẹ́ kọ́rẹ́ tí ilé lórí nìyẹn. mi ìbí èbú sẹ́ aláwọn tó ń dàtàn Yorùbá rú ọmọ àlè ni wọ́n. Ustazjamiu ẹ̀ṣá ní sùúrù interfere fayọ́nsì ni pé Ànábì ẹjọ́ John ẹjọ́ Ànábì ò gba revelation rí Ànábì ò gba orí jùbìrí ìlú rí iṣẹ́ gbà bẹ́ẹ̀ gbà. Mi ní dá yín lóhùn sẹ́ ẹ já padà sí tàn Yorùbá tá à ń bá bọ̀ ẹ tó ti ń béèrè mi àti béèrè Sabian àbẹ̀rẹ̀ revelation kí là ń bá lọ. Bàbá ètò láyé Ustazjamiu. Naam. Tẹ́ bá wo àkọlé takọ sórí ìkànnì yìí ìdánimọ̀ pẹ̀lú ẹ̀sìn it include religion. Tó tẹ́ bá sọ pé ẹ fẹ́ dá wa lóhùn nípa ẹ̀sìn. Ẹ ṣeun Mina. So a sọ̀rọ̀ nípa ẹ ṣeun Mina. bóyá ẹgbọ́n tá à ń sọ̀rọ̀ orúkọ fine bó a sọ̀rọ̀ ẹ̀sìn wà include pẹ̀lú nǹkan tó wà lórí ìkànnì yìí so please nǹkan tó bí ẹjọ́ ẹ̀kọ́ yànnà náà mo ti yànnà náà méjì nínú ẹ̀ ẹ já padà sí tá à ń bá bọ̀ mo ti yànnà náà méjì nínú ẹ̀ ẹnìkan béèrè bí ìlọ́mi rẹ̀ tí ì dáhùn nípa ọ̀rọ̀ Ilé Ifẹ̀ àti Odùduwà ìyẹn wọ́tà ẹ jẹ́ ń dáhùn náà fẹ́ lọ kí wọ́n group ti wọlé ń bì náà. ẹgbẹ́ Quran 297 jáde. àtúnṣe bọ́ síbò mí again. èmi ni mo máa tú fúnra mi sars èmi ni mo máa kà fúnra mi ẹ má wọrí èmi ni mo máa kà fúnra mi. ẹ jẹ́ ń dáhùn béèrè tèmi náà ń fẹ́ lọ kírun. mọ́ group ti wọlé ti pẹ́ ní France lèmi wà mí sí Nàìjíríà. èwo ni gbéraga mẹ́ mo ní jẹ́ ń dáhùn béèrè sí fẹ́ béèrè tí fẹ́ dáhùn ẹni mo ṣe kí èwo ni gbéraga mẹ́ fẹ́ lọ kírun ẹ̀yìn onírun kí. after 6 ni wọ́n ti wọlé ń bí. ìbéèrè ìgbà ẹni sùúrù Ustazjamiu ẹ máa lọ kírun Ustazjamiu ìbéèrè méjì wà tẹ́ fẹ́ dáhùn lórí ilẹ̀. ẹ jẹ́ kọ́kọ́ dáhùn tilẹ̀ Yorùbá yìí ná. níbí ilẹ̀ tí ẹ máa gbọ́ ẹ ní sùúrù kọ́ tó tá má ti gbé kúrò àyẹn jáde tá a bá ti kà á tó àbẹ̀tò láyé tí wọ́n ti padà gbá pé aláàánú ọmọ mẹ́ta àbí wọn ò gbà. irọ́ ló wà ń bẹ̀ irọ́ ni irọ́ òun láti clear irọ́ ni kò lọ́mọ gangan kò lọ́mọ irọ́ ló wà ń bẹ̀ náà. irọ́ ló wà ń bẹ̀ ṣe fẹ́ gbọ́ aláyé mẹ́ta ló lè gbọ́ òun náà pé lámúyẹ̀ lídìí wà lámúyẹ̀ ládì ọlọ́mọ kan òbí ó clear ní Kùránì náà. Ustazjamiu ṣé Kùránì náà ń parọ́ ni. Àmọ́ bí. gbé jáde lẹ́ẹ̀kan tó ń dárúkọ ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn kọ́ ṣé Kùránì náà ń parọ́ ni. ṣé ó sọ pé ọmọ ni àṣìbẹ́ náà gbọ́n tẹ́ ẹ kà ẹ gbọ́ àwọn olóòṣà ló sọ pé ló ń bímọ. tó dárúkọ ẹ pé wọ́n ti ń bọ́ àbí kò. àwọn olóríṣà ni wọ́n ń bọ wọ́n pè lọ́mọ Ọlọ́run báwọn ní Christian ṣe pé Jésù lọ́mọ Ọlọ́run sọmọ Ọlọ́run ni Jésù ni. olóríṣà tó wá ń bọ́ yẹn. ta ló ń gbà á ta ló ń sọ fún ẹ̀yin náà wò náà. ẹ má jò dàrú. àmà ṣe nǹkan àwọn olóríṣà yóò gẹ́. agbe ẹni sùúrù Ustazjamiu ẹ má jò Ustazjamiu ẹ jẹ́ fún mi 1 minute. Okay. àkọ́kọ́ ni pé ẹjọ́ àkọ́kọ́ ni pé a gbé àwọn ọmọ alámẹ́ta jáde oyè ẹ̀dẹ̀ sọ pé irọ́ ní íńtánẹ́ẹ̀tì ni àwa lọ gbé wánú Quran níbi tí Quran ti dárúkọ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó tún sọ pé ìwà Ànábì àtàwọn baba you and your forefathers. àní kò ń ṣànábì àwọn olóòṣà ni ẹ má dojú òpó ọ̀rọ̀ rú àwọn olóòṣà ló ń bá wí. ẹ ṣá ní sùúrù bẹ́ẹ̀ bá láwọn olóòṣà ni oyè gbogbo ayé ló ti rí i pé kì í ṣe àwọn olóòṣà. ẹ má wọrí ẹ jẹ́ káyé George ẹ má wọrí ìyẹn fìyẹn lẹ̀. ẹ má wọrí stars now àwa fẹ́ wo báwo l'Ànábì ṣe ń gba revelation. ìyẹn ló tún kún sí i ok. ó ní ṣe ẹni sùúrù. mo ń gbọ́. mo ní kẹ́ fún mi náà. we say o prophet whoever is an enemy of Jibril should know that he revealed this Quran to your heart by Allah's will. Oye mbẹ yẹn, ẹjẹ tún bẹ yẹn yọ, he revealed
this Quran to your heart by Allah's will. Oye yín bẹ́ẹ̀ yẹn, confirming what came before it. Oye báyẹn, now kí ni táwa fẹ́ yà fàyọ̀ mbẹ̀ ni pé ibi yìí ń jẹ́ kó máa yé wa pé inú ọkàn ànábì ni Kùránì máa ń gbà wá. Ànábì ò rí Jùbìrìlù tó ń bá a sọ̀rọ̀. Jùbìrìlù máa ń sọ ẹjọ́ ó kù 30 seconds. Jùbìrìlù máa ń sọ Kùránì yẹn kalẹ̀ sínú ọkàn ànábì ni, which is true dá inú ọkàn ànábì yẹn níta ànábì bá lanu tó bá sọ jáde náà ni ó stand as revelation. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ Ustazjamiu? bẹ́ẹ̀ ni ìbọn náà la kà í bẹ́ẹ̀ ni. Alright, ẹ wá ní sùúrù. Kí wá ní evidence tẹ́ ẹ lè fún wa wípé gbogbo tó wá wà nínú Kùránì yẹn yányán there is someone tó ń jẹ́ Jùbìrìlù ní tí ó kílèmù ní bíbá yìí wípé ìtàn sọ̀kalẹ̀ sínú ọkàn ẹ̀ anybody bí mo dẹ̀ ṣe wà yìí náà ìtàn sọ̀kalẹ̀ sínú ọkàn mi ni mò ń sọ yìí. Ìtàn sọ̀kalẹ̀ sínú ọkàn èèyàn. How can we believe that it is truth? ẹ ṣeun Ustazjamiu. tẹ bá wà kọ́lé ń tẹ́ gbé wá àmì ìdánimọ̀ pẹ̀lú ẹ̀sìn ó tún mọ̀ pé ká lè dára mọ̀ nípa ẹ̀sìn tá à ń ṣe àìbẹ́ ẹ̀kọ́. Kí ni rẹ́lífáǹsì ihun tẹ́ ẹ tún gbé wá yìí pẹ̀lú tá à ń bá bọ̀? A ní ẹjọ́ sọ̀tàn Yorùbá, ẹjọ́ mi náà ẹ má bínú. ẹjọ́ sọ̀tàn Yorùbá tá à ń bá bọ̀ jàre pẹ̀lẹ́sìn. Kí ni Kùránì kí ni àwọn àyàtẹ̀ mú wá yìí sì ní í ṣe pẹ̀lú tọ́pìkì tẹ́ gbé sórí bíi àmì ìdánimọ̀ pẹ̀lú ẹ̀sìn. Kí ni evidence? Ẹ máa gbọ́ sáyẹn ní sùúrù. À ń lọ síbi ìtàn ní ìsìn. Kùránì jẹ́ kó máa yé wa pé òun sọ Kùránì kalẹ̀, Jùbìrìlù sọ Kùránì kalẹ̀ sínú ọkàn ànábì ni. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, pẹ̀lú àṣẹ Ọlọ́run. Kí ni evidence wípé gbogbo tó wà níbẹ̀ yẹn truth ni? Truth ni. Evidence wo lẹ lè fún wa kí ni yẹn truth? Àní kò ń ṣe ṣebí tí wọ́n fẹ́ ṣe yẹn ẹ mú tọ́pìkì mi ká discuss yẹn sẹ́ ọ̀rọ̀ Yorùbá là ń sọ. Ìjọba mú tọ́pìkì mi ẹ send request máa join yín àwa sọ̀rọ̀ yẹn clearly. Ẹ má jà dàpọ̀ à ń ṣàwọn lọ́nà ni ẹ jẹ́ má dàpọ̀. Ẹjọ́ ẹ má bínú Ustazjamiu. Àmì ìdánimọ̀ pẹ̀lú ẹ̀sìn là ń bá wá. Evidence kankan tẹ́ ẹ lè fún wa ẹjọ́ ẹ má bínú sà Ustazjamiu evidence kankan tẹ́ ẹ lè fún wa wípé ànábì ó rí Jùbìrìlù ó gba verse. Èmi ò sọ pé ànábì rí Jùbìrìlù o mi lórí o torí Kùránì sọ pé ó rí. Okay, according to So ẹ má jà béèrè yẹn lọ́ mi. gbogbo tó wà nínú Kùránì látò ẹni sùúrù sà gbogbo tó wà nínú Kùránì látòkè délẹ̀ inú ọkàn ànábì ló ń gbà ànábì kan sọ jáde ni. Bẹ́ẹ̀ ni. sọ sí lọ́kàn ló sọ. Bẹ́ẹ̀ ni. Ìta bá ti sọ sí ànábì lọ́kàn ló sọ jáde. Bẹ́ẹ̀ ni torí kò ní sọ̀rọ̀ fẹ́nu. ẹ ṣe ètò láyé mi wá ní ìbéèrè tí mo ẹjọ́ fẹ́ bí ẹ má bínú ẹjọ́ ìgbà tí ànábì ẹ̀jẹ̀já ní sùnà. Èmi fẹ́ lọ kírun o. Ìta sọ sí ànábì lọ́kàn ló sọ. 1 hour ago ni mọ́gùrù ti wọlé ń bí o. Tó bá jẹ́ ẹ má bínú sà tó bá jẹ́ ìta sọ sí ànábì lọ́kàn ló sọ jáde. Oye èyí tó wá sọ jáde tó ṣe pé kàn sọ fún ìyàwó ẹ pé Aisha bá mi gbóúnjẹ mi wá mo ti fẹ́ jẹun kí ló dé tá a fi sínú Quran àti Revelation. Irọ́ o Jùbìrìlù kọ́ ló wá sọ yẹn fún un láìfù tiẹ̀ nìyẹn. Aisha mo fẹ́ lọ wẹ̀ wá kó sí Ìbàdàn láìfù tiẹ̀ nìyẹn. Ìyẹn ń ṣe Revelation náà kí lẹ tún dàpọ̀ yìí. Alright. Okay, ẹ jẹ́ ká ṣe báyìí kí wá ní evidence wípé ìyí tó àwa kọ́ọ̀lẹ̀ ta pè ní Kùránì yìí Jùbìrìlù ló sọ yẹn. Àní ẹ mú jọ́ kan fún tọ́pìkì yẹn ká wá discuss yẹn sẹ́ ọ̀rọ̀ yìí ò ń ṣe ní torí kò bá tọ́pìkì tá a mú wáyé lọ. Ọ̀rọ̀ Kùránì fẹ́ discuss yẹn ọ̀rọ̀ Kùránì yẹn a máa sọ yẹn lọ́tọ̀ ni. Àmì ìdánimọ̀ pẹ̀lú ẹ̀sìn là ń sọ orúkọ tá à ń jẹ́ nítumọ̀ ẹ̀. Kò sí evidence Ustazjamiu. Àníṣe ẹja sọ̀tàn Yorùbá tá à ń bá bọ̀ wọ́tà béèrè mi rẹ̀ tí ì dá lóhùn ẹjẹ̀ ń dáhùn béèrè wọ́tà. Ok ẹ mọ tá a máa ṣe ẹjọ níta máa ṣe ni pé níta máa ṣe tí ò jìnnà ni pé ẹjọ ẹ má gbẹni tó máa interrupt wa wọlé ẹjọ
ṣẹ́rí tá a máa ṣe ń sìn ni pé a máa lọ nù tán Yorùbá ń sìn oyè. èmi fẹ́ lọ kírun o ó wọ́n ti ti dá mi dúró jù ẹjọ́ ẹ má bínú. 1 hour ago ni mọ́ngù ti wọlé àwọn ń fìrun falẹ̀ àwọn ń fìrun yíṣu àṣeré. kò sí evidence kankan ẹni sùúrù sà kò sí evidence kankan wípé ànábì gba revelation kò sí àfọkàntán kan kò sí kankan tó fi mú wa. gbogbo ń ta ti kà fún yín mọ̀ pé alákọ̀ọ́kọ́ kò lè yé yín mo ti sọ pé kẹ́ mú ijọ́ kan pẹ̀lú tọ́píìkì yẹn gàbádáyà ká discuss ẹ̀ ọ̀rọ̀ ẹja máa sọ̀rọ̀ Yorùbá lọ náà wọ́n ẹ̀dẹ̀ yẹn ń sá fún ọ̀rọ̀ Yorùbá tá à ń sọ. ẹ̀yin moderator ẹ wá bá mi fún ẹjọ́ ẹ̀yin moderator ẹ wá bá mi fún Ustazjamiu ní 5 minutes. 5 minutes ó ti wá ok tó ń fẹ́ lọ kírun. Yorùbá tẹ́ ẹ fẹ́ sọ yẹn ó yà ń gbọ́ yín báyìí ó yẹ sọ tán Yorùbá. ẹ ṣeun kí Oòduà tó délé Ifẹ̀ ṣọ́ọ̀ṣì mi nìyẹn ṣọ́ọ̀ṣì mi lélẹ́yìí o according to odù mẹ́rìndínlógún by professor wa ẹ má àkàrà ògùn má da ẹ má ti dà sẹ́yìn ṣẹ̀ dé ni. ẹjọ ẹni tó bá hàn mí ẹ mú tún máa kì í gbọ́n nǹkan tó ń sọ. ok ẹ̀kọ́ ìbọ̀dé ò mú tún máa kì í máa yẹn. ká lè gbọ́n nǹkan tó ń sọ pé ó ẹ kò kí ni ẹ ń padà bọ́ ṣe ń sọ̀rọ̀ host ẹ̀yin náà ẹ mú tún. now mo kò hẹ́ ẹ̀bọ̀ ẹ̀ tí wọ́n ok ń sìn now mo ní according to professor Wande Abímbọ́lá nínú ìwé wọn tó pè ní odù mẹ́rìndínlógún tán kọ wọ́n jẹ́ kó yé wa nínú ìwé yẹn wípé Ilé Ifẹ̀ ti wà thousands of years kó Oòduà tó dé in fact ìran mẹ́tàlá ló wà nílé Ifẹ̀ ìran mẹ́tàlá èdè Yorùbá mẹ́tàlá ló wà ibẹ̀ ní Iléṣà Ìjẹ̀bú Ìbàdàn gbogbo ń tàn sọ tí òun jọra wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan yẹn mẹ́tàlá ni gbogbo wa ẹni tó ẹjọ́ lórí wa ń jọ náà lọ́hùn náà ń pè ní Ọbàtálá àbọ̀bá ńlá mi ìrántí dàbí ọba ńlá àbọ̀bàtálá mi ìrántí now wọ́n tún wá ń ṣe ìjọba lé wọn lórí kó Oòduà àti Lámúrúdú tó dé nígbà tí Lámúrúdú dé òun àti Oòduà wọ́n kógun ja Ilé Ifẹ̀ ni Oòduà Lámúrúdú àti mọ́kàdé náà ti wá wọ́n dẹ̀ délé Ifẹ̀ wọ́n dẹ̀ jalè Ifẹ̀ lógun wọ́n dẹ̀ gbàjọba lọ́wọ́ ọba ńlá tó ń jẹ ọba ńjọ́ náà lọ́hùn Oòduà ló wá establish ara ẹ̀ sí Ilé Ifẹ̀ ẹni tó jẹ́ ọba àkọ́kọ́ Ilé Ifẹ̀ ńjọ́ náà lọ́hùn lẹ́yìn tó Oòduà dé tó jẹ́ ọba tó máa jọba lẹ́yìn tó Oòduà dé ni o tó dàgbò sẹ́tìn Yorùbá rú ọmọ ẹrú kan tó mú wá ni obìnrin nìyẹn tó mú wá sílé Ifẹ̀ obìnrin ló wá fọ́kọ ló wá bí ọmọ kan ọmọ tó bí ẹ ló jọba Ilé Ifẹ̀ ọba àkọ́kọ́ lẹ́yìn tó Oòduà dé Oòduà ló wá bí Ògún tó Oòduà bí yìí Ògún jagunjagun ni Ògún nígbà tógun lọ sójú ogun ó kó obìnrin kan tó pè ní Lákàngẹ̀ bọ̀ lójú ogun ó wá fẹ́ Lákàngẹ̀ yẹn níyàwó Oòduà wá ń bá Lákàngẹ̀ yẹn sùn tó jẹ́ bàbá Ògún náà ń bá a sùn náà fi bí Ọ̀rànmíyàn àbí Ọ̀rànyàn ẹ lè pè lọ́rọ̀ mi ẹ lè pè lọ́rọ̀ yàn ibi tí ìtàn Yorùbá ti kọ́kọ́ dàrú wá nìyẹn ni mo fi sọ lẹ́ẹ̀kan wípé orúkọ Yorùbá ti lórúkọ tá à ń jẹ gbogbo olúwaṣàwòyàn Yorùbá kọ́ ló ní ẹ̀sìn ló gbé wọlé fún wa olúwa ṣe mí lóore olúwa gbẹ̀mí sí olúwa mi ṣe gbogbo yẹn ẹ̀sìn ló gbé wa kò ń ṣe orúkọ tí Yorùbá ń jẹ gbogbo òṣàbùnmi ewé kinní kan Oòduà ló tún mọ àwọn ìgbà tó ń gbòòṣà padà sí Ilé Ifẹ̀ là ń jẹ́ Ṣàngódé yìí Ọ̀yábùnmi gbogbo Yorùbá ò kí ń jẹ́ orúkọ yẹn tẹ́lẹ̀ Yorùbá lórúkọ tó ń jẹ́ bọ̀ torí pé bí ìtàn Amẹ́ríkà ṣe rí àwọn tó ń lọ Amẹ́ríkà kò fi mú wá gẹ́gẹ́ pẹ́pẹ́pẹ́ ni o Red Indies ló ní wọn Red Indies ló ní àwọn ìbò náà wá gbàjọba abẹ náà ṣe pa Red Indies rẹ́ bó ń ṣe porúkọ Yorùbá rẹ́ nìyẹn látọ̀dọ̀ Oòduà àtàwọn ọ̀ràn ẹ̀ ní tí mo sọ wọn gan nìyẹn o wọ́n bastardize ìtàn Yorùbá ni
Oòduà ló bá sadá ìtàn Yorùbá Oòduà ló bàjẹ́ ẹ má yẹn kó ya time tẹ fún mi jù bẹ́ẹ̀ lọ. ètò láyé ṣé mo lè kí àwọn èèyàn tó máa béèrè ìbéèrè. ètò láyé bàbá mi ṣé mo lè based on history tó sọ yẹn èmi ò fẹ́ béèrè lọ tí mo fẹ́ engage bàbá wa Ustazjamiu bàbá Ustaz salamu alaikum mo kí n jà ní dáadáa lẹ́wọ̀n. ẹ̀kẹ́ tó engage. ṣé ẹ̀ ní fi mí lẹ̀ náà kẹ́ fún mi ṣẹ́jú máa kí n lọ kírun náà. kọ́kọ́ fẹ́ fi nǹkan àwọn èèyàn lọ́nà. nílò ju 3 minutes. irọ́ ẹ̀ lè lọ ẹ̀ kàn lè. Mo ti fẹ́ lọ kírun mo sọ fún pé ìrun ti kọ́ láti ọdún 1 hour ago. ẹ fún mi 2 minutes. ẹni túrú. má bínú jàre. 2 minutes péré 2 minutes. 2 minutes mo lọ kírun ni o. ya mo fẹ́ kẹ́ tó lọ kírun ẹ tún pé Odùduwà ọmọ ọba ní Mẹ́kà ni òun àti Lámúrúdù lọ́jọ́ wá kí wọ́n tó wá gbàjọba lọ́wọ́ àwọn tó wà lè fẹ́. mi ò sọ pé ọmọ ọba ni o. ọmọ bo ni. ọmọ Mọ́kà ni mi ò lọ́mọ ọba ni o. ọmọ Mọ́kà ni. ok níbo l'Odùduwà ti wá ní Mẹ́kà níbo ni. ìtàn ògbébi tó ti wá Mọ́kà ló ti wá dé ọ̀hún ṣàgbọ́lé ẹ̀ ní Mọ́kà. Lámúrúdù ńkọ́ níbo ni Lámúrúdù náà ti wá. Mọ́kà náà ti jọ wá torí bàbá tó bí Oòduà ní Lámúrúdù Nọ̀múrúdù gangan lárúbáwá Nọ̀múrúdù. so ìtàn ògbé ibi tí Odùduwà ti wá ní Mẹ́kà ìtàn kan sọ pé Odùduwà láti Mẹ́kà ni. bẹ́ẹ̀ ni kò jù bẹ́ẹ̀ lọ. nǹkan tẹ́ sọ nìyẹn àbí. so ìgbà tó Odùduwà láti Mẹ́kà ogun wo ni wọ́n jà tí ó fi gbàjọba ó jẹ́ kí tàn gbé yẹn ogun wo l'Odùduwà báwọn tó kún jà tí wọ́n fi jẹ́ kí lórúkọ ogun yẹn àti kí ló ṣẹlẹ̀. mo sọ fún àkàrà ogun ẹ lọ ka odù 16 tí pọfẹsọ Wádé Abímbọ́lá kọ ẹ lọ kà á ó wà ibi tàn yín wà ń bẹ. bàbá nǹkan tẹ ẹ ṣàìtò odù 16 nǹkan tí bàbá sọ ni wípé Ilé Ifẹ̀ ti wà tó yẹ ká tó f'Odùduwà ṣe unity láàrin gbogbo àwọn ọmọ Ifẹ̀. ẹ lọ kà ó nítorí sọ kọ́ nìyẹn wọ́n wá já Ilé Ifẹ̀ lógun ni o. how intellectual conversation works is like you jerry pick a narrative from ìwé bàbá. ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ tí má mọ̀ àkàrà ogun mo gẹ́ẹ̀tì tẹ̀ ń sọ tí má dé Nàìjíríà pẹ̀lú ògo Ọlọ́run máa gbéwò yẹn jáde gbogbo ayé máa kà. ẹni ọkọ nìkan target yìí ṣẹ́gi ẹ jerry pick a narrative wípé ẹ fi checkmate fallacy tẹ̀ sọ bàbá sọ wípé Ilé Ifẹ̀ ti wà kán tó f'Odùduwà kó tó jọlọ́fin fáàtì ni bàbá sọ ẹ wá fi checkmate fallacy history ṣẹ́rí Mẹ́kà tẹ dárúkọ ẹ̀ number 1 kò sọ́ba ní Mẹ́kà the first king tó máa wà ní Saudi òní Saudi ọba tó wà ń bẹ yìí àwọn ancestor ẹ̀ bàbá ẹ̀ òun lọ́ba ṣe Mẹ́kà ṣe ẹ sọ pé Odùduwà àgbàdé wá ó wá láti Mẹ́kà. mi ò sọ pé ó gbàdé wá èdè ń ṣì mí gbọ́. ok ó wá láti Mẹ́kà ṣé ìran Kùrẹ́ṣì ló ti wá ni. èmi ò mọ̀ràn tó ti wá torí tàn ògbéràn tó ti wá. bẹ́ẹ̀ ṣe mọ àdìtì tó yìí ẹ mọ Kùránì tó. ẹ wò 2 minutes pé omi ẹ lọ kírun o. ẹ lọ kírun ni o ṣe problem ẹ jẹ́ ká wa náà ká lo. irọ́ ẹ má ì lọ. ok ètò láyé ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ kí wọ́n wá padà wá.